Èyí ni dùá tí à ń ṣe kí a tó bẹ̀rẹ̀ sí ní jẹ sùhúù sàrì. Bismillahirrahmanirrahim. Wabisaumi gadin nawaitu min shari Ramadan. Wabisaumi gadin nawaitu min shari Ramadan. Wabisaumi gadin nawaitu min shari Ramadan. Ìtumọ̀ ni wípé mo bẹ̀rẹ̀ lórúkọ rẹ, mo ṣetán láti gba àwẹ̀ lénìí nínú oṣù Ramadan. Tó bá tún wá tó àsìkò láti ṣínu lẹ́yìn Bismillah, a tún wá sọ wípé Allahumma inni lakasumtu wa bika amantu wa ala rizkika aftatu. Allahumma inni lakasumtu wa bika amantu wa ala rizkika aftatu. Ìyẹn ni wípé Ọlọ́run ọba o, mo gba àwẹ̀ yìí fún ọ, mo gbà ọ́ gbọ́, àti wípé mo sì fẹ́ já àwẹ̀ náà pẹ̀lú ohun tí o pèsè fún mi. Kì í ṣe àwọn wọ̀nyí nìkan ni dùá tí a fi ń ṣínú o, ó pọ̀ lóríṣiríṣi. Èyí tó bá wù yín náà ni kẹ́ ẹ múlò ńbẹ̀. Ká ṣáà ti ṣe dùá ká tó bẹ̀rẹ̀ sí jẹun. Ọlọ́run kó gbàdúrà wa o. Wabilau taofiki alihamdulillahi rabbil alamin.